A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi tẹ́ bá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́yìn lórúkọ mi. Tó bá yẹ pé first time tuntun leléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì Lọ́fàsẹ̀ náà civil legacy ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún ẹ̀rọ máa kọ̀ọ̀kan níbẹ̀ tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ bá tẹ̀ tán kọ́ yóò option mẹ́ta kan wá tí ń bẹ lókè òun kẹ́ mú option a lé àti lí tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dá rẹ̀ ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ìtàn bá ti ń jáde. ẹ rí ibi tán ń pè ní àgọ́ ọ̀jà tí wọ́n ń pè ní ọlọ́jà tòní oyè tí wọ́n yí orúkọ rẹ̀ padà di ọlọ́jà àṣepa wọn mọ́. ẹni bá ti já sípa lọ́yọ̀ọ́ àṣepa Ọ̀yọ́ òun ni máa ń ṣàkóso bẹ̀. òun ní ṣàkóso bẹ̀ àwọn náà sì ní ààfin tiwọn tó tẹ́jú tẹ́gbẹ́tẹ́ bá débẹ̀ ẹ mọ̀ pé délé ọlá àwọn agbanipa lọ́pàá wọn. débi pé ọ̀rọ̀ yẹn gan dá wàhálà lẹ́ẹ̀lú Ọ̀yọ́ lọ́dún 1991 1998 tàbí nǹkan náà padà sí òkú yẹn wọ́n lọ ẹ̀ ń bá mu. láti 1991 bẹ́ẹ̀ ni ẹ béèrè lọ́wọ́ ẹni tẹ́ bá rí wọ́n sọ fún yín nígbà wọn ò sin òkú gan wọ́n dá àwọn gbòdògbòdò sílùú torí pé àwọn kan fi ẹ̀sùn kan Aláàfin Ọba Lámídì Àkàndá Adéyẹmí ikú bàbá yèyé Aláṣẹ Kejì Òòṣà kábíyèsí o pé wọ́n lọ́wọ́ sí. ìbéèrè tí mo fẹ́ béèrè tó sì mú mi tẹkọ̀ létí wá sọ́dọ̀ ọ̀gbẹ́ni Mọ́kẹ́yìndé Ṣọlá tí wọ́n jọmọ Ọ̀yọ́ yẹ́sà lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ní ọjọ́ 11 oṣù kejì ọdún tá a wà nínú rẹ̀ yìí tí ń ṣe àná òun náà ni àgbọ́ tí ìròyìn ń gbé jáde gàdàgbà káàkiri orí àwọn ìwé ìròyìn lójoojúmọ́ ilẹ̀ wa wípé kábíyèsí ikú bàbá yèyé ọba Aláàfin Ọ̀yọ́ ìyàn ọba Abímbọ́lá Akeem Ọwọ́ Adélẹ́wọ̀ Ẹ̀tù kínní wọ́n wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìmọ̀lẹ́wọ̀ nínú torí bí wọ́n ṣe wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ orúkọ gómìnà Ṣèyí Mákindé náà ló kọ́kọ́ ṣáájú wọ́n wọ́ wọn lọ sí ilé ẹjọ́. ẹ̀wọ̀n náà ló lórí ìjọba. ilé ẹjọ́ tó wá wọ́ wọn lọ ilé ẹjọ́ tó ga jù Supreme Court. ìwọ́n tí wọ́n yanjú ibi tí kéèsì ìdìbò tó máa ń parí ibi tó bá ti gbé lọ́sàn àti kì í ṣe kéèsì ìdìbò nìkan kì í ṣe kéèsì ìdìbò nìkan. ẹ mọ̀ pé kéèsì ìdìbò ló lágbára jù Nàìjíríà tó máa ń kàn wájú. wípé ọ̀rọ̀ ọ́fíìsì ọ̀tún ọ̀rọ̀ ọ́fíìsì òsì ibi tí wọ́n yanjú ọ̀rọ̀ sí pátápátá. ẹ̀jẹ̀ ká tẹ́rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà ọ̀rọ̀ ìdìbò náà ni. mo kí wa wọ́n ní ogun tó bá tojú ẹni jà ìròyìn rẹ̀ kì í rú ni lójú. òun náà ló jẹ́ àtẹ́kọ̀ọ́ létí wá bá yín gan. mo lè kéré lójú o mo sì kéré lọ́jọ́ orí. ṣùgbọ́n lọ́dún 1991 ni bàbá olóògbé olóyè Àmọ̀dá Ọlọ́run Òṣèbí ni wọ́n tẹrí gbà sọ. ta ni bàbá yẹn? pé àwọn ni wọ́n jẹ́ aṣípa ìlú Ọ̀yọ́. bẹ́ẹ̀ni kí lójúṣe wọn gbà náà? sẹ́rí ibi tán ń pè ní àgọ́ ọ̀jà tí wọ́n ń pè ní ọlọ́jà tòní oyè tí wọ́n yí orúkọ rẹ̀ padà di ọlọ́jà àṣepa wọn máa jẹ ń bẹ̀. ẹni bá ti já sípa lọ́yọ̀ọ́ àṣepa Ọ̀yọ́ òun ni máa ń ṣàkóso bẹ̀. òun ní ṣàkóso bẹ̀ àwọn náà sì ní ààfin tiwọn tó tẹ́jú tẹ́gbẹ́tẹ́ bá débẹ̀ ẹ mọ̀ pé délé ọlá bó tilẹ̀ jẹ́ pé bóyá nítorí ìlànà ìṣèjọba tí ń bẹ lóde ńgbà náà tí ò sí ìdámọ̀ tó tọ́ fún wọn kò jẹ́ wọ́n kọ́ ààfin wọn kọjú ààfin ṣùgbọ́n ọmọ tó bá bí nílé ọlá tí wọ́n tọ́ nílé ọlá tó bá débẹ̀ yóò mọ̀ pé ọlá ń bẹ níbi tó ń dé. ẹ tẹ̀ wájú. mi ìmọ̀ bọ́ yóò kù tàn kan lára àwọn tí sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí ti dákọ̀ ẹni mo dákọ̀ ni. bàbá wa Àmọ̀dá Ọlọ́run Òṣèbí kọ́nà tún tẹ̀lẹ̀ fún wọn aláàánú ìlú Ọ̀yọ́ ni wọ́n alágbára tẹ́ bá gbọ́ irú tó pa wọ́n ẹ mọ̀ pé alágbára ni wọ́n àwọn agbanipa ló pa wọ́n. débi pé ọ̀rọ̀ yẹn gan dá wàhálà lẹ́ẹ̀lú Ọ̀yọ́ lọ́dún 1991 1998 tàbí nǹkan náà padà sí òkú yẹn wọ́n lọ ẹ̀ ń bá mu. láti 1991 bẹ́ẹ̀ ni ẹ béèrè lọ́wọ́ ẹni tẹ́ bá rí wọ́n sọ fún yín
nígbà wọn ò sin òkú gan wọ́n da àwọn gòdògòdò sílùú torí pé àwọn kan fi ẹ̀sùn kan Aláàfin Ọba Lámídì Àkàndá Adéyẹmí ikú bàbá yèyé Aláṣẹ Kejì Òòṣà kábíyèsí o pé wọ́n lọ́wọ́ sí ṣùgbọ́n táwa mọ̀ ni pé ọ̀rẹ́ ni Aláàfin àti Àmọ̀dá Ọlọ́run ò ṣe bí. tí wọ́n ń sojú àgọ́ ọ̀jà ńgbà náà. wọ́n sì ẹ̀ jẹ́wọ́ ara wọn páwọn àwọn ń sojú àgọ́ ọ̀jà ẹni ó kó gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ààbò Ọ̀yọ́ tó kó sọ́kàn ni ẹ gbàgbé pé wọ́n ń sojú àgọ́ ọ̀jà nìkan ìgbà tọ́rọ̀ ọ̀jà dé ló di pé à ń sọ pé àgọ́ ọ̀jà ọlọ́jà ọmọ ṣàkóso rẹ̀ gbogbo tó ní í ṣe pẹ̀lú ààbò gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin Ọ̀yọ́ pé nǹkan kan ò gbọdọ̀ sí ní àṣìpa mójútó. Ọ̀gbẹ́ni Ọmọkẹ́hìndé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó túmọ̀ sí pé àṣìpa tí ń ṣàmójútó àgọ́ ọ̀jà ṣùgbọ́n ọmọọ̀rọ̀ Ọ̀yọ́ ló olóyè àṣìpa ìlú Ọ̀yọ́ ni ṣùgbọ́n ìṣàkóso àgọ́ ọ̀jà ni. Ó túmọ̀ sí pé gẹ́gẹ́ bí tẹ́ sọ yìí bí ìgbọ́n mi ò sí omi ò tó ó wà láàrin wọn àti Ọba Adéyẹmí. ẹ jẹ́ kí n sọ fún yín mo ní ọ̀rẹ́ ni àwọn méjèèjì. Kí ló wá dé tó fura sí. síwájú àkókò yẹn ṣùgbọ́n àwọn èèyàn ní àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin wọn ẹ mọ̀ pé àwa kéré ìyìn sí láǹfààní àti lọ bá gbàlagbà kankan torí pé ọ̀pọ̀ àwọn tí máa ń pìtàn fún wa lọ́yọ̀ọ́ wọ́n máa ń tẹ́kì sáìdì. oníkálukú á máa pẹ̀ sẹ́dọ̀ ẹnìkan. ó dìgbà táwọn bàbá wa lọ́yọ̀ọ́ bá tó yí padà kóònù ká máa tẹ́kì sáìdì lórí ìtàn tá a bá fẹ́ sọ ẹ lé ẹ̀díìtì ìtàn history ni kò sí ẹ̀díìtì tẹ́ bá ti ẹ̀díìtì ẹ̀ kò ní pé mọ́. àwọn bàbá ọlọ́yọ̀ọ́ máa ń ẹ̀díìtì ìtàn. àwọn kan máa ń ẹ̀díìtì ìtàn látàrí kó lè ṣègbè fẹ́ni tí wọ́n fẹ́. títàn bá sì ti ń ṣègbè ìtàn yìí ṣètàn mọ́ ó ti di sinimá àpilẹ̀kọ. èmi yìí tanra mi ẹ̀yin tẹ́ ẹ bá máa ń gbọ́ mi yín là á ni. tó bá rí bẹ́ẹ̀ mi ò mọ nǹkan tí ó dà wọ́n pọ̀ ṣùgbọ́n àwọn tó mọ̀ torí pé wọ́n yí bàbá yìí lọ́rùn kò yí wọ́n yìnbọn kò rán wọ́n sá wọ́n padà dá sídìí sí la gẹ́gẹ́ bí tá a gbọ́. ó yá lẹ́yìn ìpapòdà bàbá yìí. lẹ́yìn ìpapòdà wọn lọ̀rọ̀ wá le ìgbà wọn sin òkú tán wọ́n sọ pé lómi ò jẹ àṣìpa báwọn kan ṣe lọ dìde mo fẹ́ rántí orúkọ ẹni tó kọ́kọ́ dìde tó lóun fẹ́ jẹ ọlọ́jà àdúgbò àṣìpa ni mò ń gbé nígbà yẹn mo sún tí àṣìpa fi jìnnà sílé Ọ̀tún Ẹ̀fà tí mo wà láti kékeré kò jìnnà púpọ̀ rárá ẹ̀yìn fẹ́ǹsì ààfin tá a bá ń lọ sọ́nà Sàkútú òun ni kí n sọ pé apá ìwọ̀ oòrùn ààfin Ọ̀yọ́ ni ààfin ọlọ́jà wà jẹ́rìí pé kò jìnnà síra wọn. àwọn kan sọ fún wa pé wọ́n kọ́ ààfin òun bẹ́ẹ̀ kí ààbò lè wà fún ààfin Aláàfin Ọ̀yọ́ nítorí pé àṣìpa ó sì tán láti dáàbò bo ààfin Aláàfin Ọ̀yọ́ nípìnlẹ̀ nígbà ìwáṣẹ̀ ló fi jẹ́ pé tí wọ́n bá ṣe ìlú láàfin gẹ́gẹ́gẹ́gẹ́ wọ́n á gbọ́ nínú ààfin ọlọ́jà òní tán pè láṣìpa lánàá àdúgbò òní àṣìpa ní ń jẹ́ tẹ́ ẹ bá fẹ́ pe mọ́tò láti owó dé tẹ́ ẹ pe àṣìpa sòsè oríta àṣìpa wọ́jà ẹ̀sìn. nígbà tí bàbá ìwà ọkọ wọn tó fẹ́ jọba àwọn tó fẹ́ jẹ oyè àṣìpa míì ìwà mọ bí wọ́n ti lọ wí ìtàn ẹ mọ̀ pé ìtàn bẹ́ẹ̀ni wọ́n á lọ wá pé ọlọ́jà ni wọ́n jẹ káwọn jẹ àṣìpa. gómìnà tó wà ńbẹ̀ ìgbà náà lọ àbí sí 2007 àbí 2000 fẹ́ ń ṣe Ajímọ̀bí kọ́ ọ̀rọ̀ yìí ti wà ńlẹ̀ tipẹ́. Akálà àwọn èèyàn kan sọ pé torí pé Akálà àti Aláàfin àríwọ̀n òkúrégé ni wọ́n ṣe mọ̀ọ́mọ̀ wọ́n ṣe sí bẹ́ẹ̀ tẹ́ bá mọ ọ̀nà tán gbà ṣe ìsìnkú àṣepàǹgbà náà security pọ̀ lọ jàrá gbogbo wa yìí la mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́. ẹ wá jẹ́ ká padà sórí wọ́n fẹ́ joyè alága ọjà àbí ọlọ́jà wọ́n tó jẹ ọmọ Ọ̀yọ́ ni yín o. wọ́n tó jẹ bàbá ṣẹlẹ àwọn tí wọ́n bá ń gba bá mi kábíyèsí ọba Akeem Ọwádé Ẹlẹ́wẹ̀ẹ́tù wọ́n bá ń gbà wọ́n nímọ̀ràn àwọn ni kí wọ́n fún wọn nímọ̀ràn tó tọ́ Ọ̀yọ́ ò dàgbà Ọ̀yọ́ ò dìvẹ́lọ́pù torí pé àwọn àdúgbò yẹn ò rí development tó yẹ kí wọ́n rí
ẹ wo àwọn ìlú tí wọ́n ti elevate àwọn olóyè tí wọ́n di ọba, ẹ wo dàgbàsókè tí ń wọ bẹ́ẹ̀, ẹ wo dàgbàsókè tí ń wọ bẹ́ẹ̀. Àwọn ìlú kan bẹ tẹ́ pé gbogbo bí àwọn olóyè wọn bí ó tóbi ní sọ̀rí wọn wọ́n gbé wọn dọ́ba. Ó ṣẹlẹ̀ nìbàdàn, Odò Olúbàdàn lọ́wọ́, kódà Olúbàdàn tún gba yìí sí ni. Bẹ́ẹ̀ni. Bí táwọn ará àdúgbò lè tẹ́lẹ̀ ọba fẹ́ bu ọlá fún Aláàfin, tán bá rí i pé Aláàfin fọwọ́ sí sísọ àṣepàdọba, wọ́n gbé ọlá fún títí ayérayé ni. Ìtàn ṣàkọọ́lẹ̀ náà tẹ́lẹ̀. Ìtàn tún wà ńlẹ̀ wípé lórí tiwọn. Ṣé kí la fẹ́ sọ pé fà tí ọba Òwádé fi yarí, ṣùgbọ́n mi ọba Òwádé wí. Nítorí pé mo fẹ́ sọ pé ọ̀rọ̀ yẹn ò látòrí bàbá Adéyẹmí ló ti bẹ̀rẹ̀. ní kábíyèsí ọba Lámídì Àtàndá Adéyẹmí ikú bàbá yìí Aláṣẹ kejì òrìṣà Káníṣe ni wọ́n gbà nírọ̀wọ́rọ̀sẹ̀ tí ẹ̀mí ọmọdé tí ò gbé wọn wọ̀. Sẹ́rí nígbà míì èèyàn lè dàgbà ṣùgbọ́n kẹ́mi pé mo fẹ́ ṣe kọ́ wà lọ́kàn èèyàn, kẹ́mi mo fẹ́ ṣe bá sì wà lọ́kàn èèyàn sì ń lo ẹ̀mí ọmọdé ni. Wọ́n ní tá a bá ń dàgbà àmọ́ yóò jà. Sẹ́rí ká ní kábíyèsí gbàǹgbà náà ìlú ìsàlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀, èmi lè pè ní ìsàlẹ̀ Ọ̀yọ́, èmi lè pè ní ìsàlẹ̀ Ọ̀yọ́. Mi mọ̀ bóyá àwọn òpìtàn míì ti sọ ń parẹ́ tán pè ní ìsàlẹ̀ Ọ̀yọ́. Wọ́n sọ bẹ́ẹ̀ ni àwọn òpìtàn kan pè ní ìsàlẹ̀ Ọ̀yọ́. Sẹ́rí tá a pè ní ìsàlẹ̀ Ọ̀yọ́, Ọlọ́jà ní ṣàkóso bẹ́ẹ̀, Àṣìpa ní ṣàkóso ìsàlẹ̀ Ọ̀yọ́. Apá ibi tó wà yẹn èsè ibi tí Aláàfin máa ń sábà gbà kọjá. Àfi tó bá padà bóyá wọ́n ní nǹkan tó fẹ́ lọ sí ńbẹ̀, kì í ṣe pé ibi tí Aláàfin ó gbà kọjá lọ. Ẹ̀tọ́ Aláàfin, ẹ̀tọ́ wọn pé Ọlọ́jà ni pé bó ni nǹkan ń lọ lápá abẹ nìkan wọn jíyìn fún wọn kò lè. Ṣé nǹkan tẹ́lá fẹ́ gbé sọ lónìí? Ṣé wàá bí mo fẹ́ bèrè báyìí, ṣé ẹ mọ̀ wípé nígbà tí bàbá wa kábíyèsí ọba Onírìṣà olórí aládé ọba Ògúnwùsì Ọ̀jájá kó tó di wípé wọ́n gorí àpèrè, gbogbo èèyàn ló mọ̀ wípé àárín ọba Olúrẹ̀mí Adésọjí Adérẹ̀mí tí wọ́n jẹ́ Onírìṣà àná àti ọba Adéyẹmí Lámídì wọn jọ pabì tó láwẹ́ látàrí ọ̀pọ̀lọpọ̀ ohun tó ti ṣẹlẹ̀ nígbà ayé àwọn Ṣàníkẹ́ papọ̀. Ṣùgbọ́n nígbà tí kábíyèsí eléyìí Onírìṣà yìí wá gorí àpèrè, àwọn ṣé ọba Ọ̀nísíjú Adéòkun Adé. Ẹ dákun ẹ má bínú, ẹnu mi sọ bí nínú ọbẹ̀ ẹ̀rá. Nígbà tí Onírìṣà lè wá gorí àpèrè, wọn ògùn lé ìpìlẹ̀ tí wọ́n bá ń lẹ̀, àwọn gbìyànjú àti jẹ́ kí àlàáfíà ó jọba. Ní ìsinyìí ìpìlẹ̀ tí bàbá wa kábíyèsí ọba Òwádé tí wọ́n bá ń lẹ̀ lọ́wọ́ Adéyẹmí ọba Lámídì ni wọ́n ń gùn lé, nítorí pé ọ̀rọ̀ yìí ti wà ní appeal court. Àwọn èèyàn kàn déédéé rí pé wọ́n kàn lọ sí Supreme ní tó jẹ́ kí Ọ̀wádé wá gbé Ṣèyí Mákindé lọ sí ilé ẹjọ́. Ọ̀gbẹ́ni Olómi Ọgbọ́n. Yes sir. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ sọ pé ìgbọ̀rọ̀ wọlé. Lọ́nà wo? Sẹ́rí tó bá tẹ̀yàn nífà, èèyàn máa ń túnra rẹ̀ tẹ̀ ni. Àtúnṣe ṣe kéèyàn túnra yàn tẹ̀. Èyí ò tún rẹ̀ tẹ̀. Ẹ ṣe àwò. Sẹ́rí ipò Aláàfin Ọ̀yọ́ kì í ṣe ipò tí wọ́n máa ń sọ pé ọyá ṣe bí mo ṣe ní kò sí. Tọ́jọ́ ń fi já gbága. Kì í ṣe ipò tí wọ́n lè ní ọyá ṣe bí mo ṣe ní kò sí. Ipò yẹn kọ́. Ipò tó jẹ́ pé ó pe àrò àti ọ̀dọ̀fin inú rẹ̀ lẹ́yìn tí àwọn onímọ̀ràn bá dá ìmọ̀ràn jọ. Wọn náà dá pera rẹ̀. Ọlọ́gbọ́n ní joyè Aláàfin Ọ̀yọ́, ọ̀mọ̀ràn ní joyè láàfin Ọ̀yọ́. Ẹ gbọ́ bẹ́ẹ̀ ṣe máa ń kì wọ́n ni. Wọ́n á ní alówó lódù, àsọwọ́ arọrùn ni. Mọ̀ tá ń pè ní odù ni, ọgbọ́n ni wọ́n ń pè ní. Bẹ́ẹ̀ ni. Wọ́n á ní alówó lódù bí ìyèrè. So nígbà tí wọ́n ń pèyàn lálówó lódù tí ò wá ní odù kankan tí ó fi darí tí wọ́n bá kó wá bá tó wá ṣe pé à ń bú ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n wà rọ́bà stamping. Bẹ́ẹ̀ ni. Torí pé nǹkan dà sí wọn, wọ́n ń dà sí táwọn ọ̀jọ́ wò. Ṣé ká wá sọ pé Aláàfin Ọ̀yọ́ ní tí wọ́n ń tì sí wa, àwọn náà yẹ̀ wò pé kò ló ṣe rí. Àwọn ọba ọ̀làjú ni wọ́n,
bẹ́ẹ̀ ni ọ̀mọ̀wé ni wọ́n. àti ilé ìbò ni wọ́n ti wá jọba. Èké wá lọ fa pé kínní èmi ọgbà kí tó wù wọ́n lọ́kàn ni wọ́n ń ṣe. kí lẹ́yìn ṣe pé bóyá àwọn olóyè ni wọ́n ń tì wọ́n. Sólóyè lè ti ẹ̀yìn kálẹ̀ ìjọba. èmi mo jọba ọba máa ti olóyè kan lè tì í. èmi náà wò nǹkan tí ń ṣe. Ṣé rí pé wọ́n ti ọba wa dé ìpìlẹ̀ tálàfin fi lélẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé kó tó di pé Aláàfin àná kó tó di pé wọ́n gbéṣẹ̀ bàbá ti ń gbé àwọn ìgbésẹ̀ tó ní ṣe pẹ̀lú ìṣọ̀kan lọ́tùn lósì. Wọ́n ti ń gbé àwọn ìgbésẹ̀ tó ní ṣe pẹ̀lú ìṣọ̀kan lọ́tùn lósì kó tó di pé ọlọ́jọ́ dé. bẹ́ẹ̀ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tí ò fẹ́ràn wọn láti ilẹ̀ wọ́n ti ń fẹ́ràn wọn tí wọ́n ti ń jọ ní àjọṣepọ̀ tán ti jọ ní àjọṣepọ̀ so sẹ́ni tí wọ́n ń gbèrú gbèsè yẹn lọ tọ́lọ́jọ́ fi dé ṣé bí gbèsè kó yanjú yẹn lẹ́lòmíì náà gòlè káníṣe làwọn náà tẹ̀lé ìdí ń bẹ nínú wọn tẹ̀lé. kí ló dé gangan tí wọ́n ń takò wípé kí wọ́n máa gbadé fún ọlọ́jà tí àgọ́ ọ̀já. ló bá ń dà fún sẹ́rí òòsàjé pé méjì obìnrin ògùn ní dálẹ̀ Aláàfin èsì ìṣòbìnrin. èmi rò pé ọ̀làjú ni wọ́n ti lo àwọn orílẹ̀-èdè káàkiri wọ́n ti rí ti ń ṣẹlẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ ju pé àfi èmi tó bá ń sọ̀rọ̀ lù mí èmi nìkan ni wọ́n máa sọ nípa rẹ̀. tó bá ń sọ lẹ Yorùbá. tó bá ń sọ̀rọ̀ ìlú mi èmi nìkan ni wọ́n máa sọ nípa rẹ̀ ẹsẹ̀ fọ̀rọ̀ lẹ Yorùbá lẹ iye Yorùbá tẹ́jú gan kò sí bí wọ́n ṣe sọ̀rọ̀ lẹ Yorùbá náà tẹ́lẹ̀ wọ́n sọ̀rọ̀ ni wọ́n sọ̀rọ̀ Aláàfin wọn ò nídìí àti kanra wọn láyé léwu ọ̀rọ̀ ìlú Ọ̀yọ́ ẹ̀ ń sọ kò sí ṣé wọ́n fẹ́ sọ pé wọn ò ní joyè Asípa ni tẹ́lẹ̀ náà láàkílà Asípa ń sí tẹ́lẹ̀ ṣé bá kàn fẹ́ yí ó kọ padà ni ta ní ṣàkóso ìsàlẹ̀ Ọ̀yọ́ láyé Ọlọ́run ṣe bí àwọn tó bá mọ̀ tán ẹbí wọn pé ipa mélòó l'Aláàfin Ọba Lámídì Adéyẹmí ni wọ́n kó gẹ́gẹ́ bí olórí Ọ̀yọ́ lórí ìsàlẹ̀ Ọ̀yọ́ ńgbà yẹn kí wọ́n wá sọ kí wọ́n á já wa nísìn ìdí ni pé division or separation of power and check and balances wọ́n lò ìjà ló dé lórí Ìdòwú Ọ̀yọ́ ń lo separation of power and check and balances wọ́n lò ẹ mọ̀ jẹ́ ká tanra wa wọ́n lò kàn lè rí pé Aláàfin kan lọ Basọ̀run Aláàfin kan lọ Agbópopó láì ní ọwọ́ pé Basọ̀run tẹ̀lé wọn Agbópopó Ṣàmú tẹ̀lé wọn tó ti yé kò ń ṣe bẹ́ẹ̀ wọn ò kàn lè lọ Asípa láì jẹ́ pé Asípa tẹ̀lé wọn wọn ò kàn lè lọ ìsàlẹ̀ Ọ̀yọ́ ṣé bá sojú wọn níbẹ̀ ni ṣebí tó bá jọba náà ó dá sojú yín ń bẹ̀ ni ṣebí ọmọ wa díyìn fún yín tí bá ń ṣẹlẹ̀ ní. ọba tún pọ̀ sí lábẹ́ wọn ni. ìwọ wá ní kínní òkè ṣé gbogbo àwọn ọba àwọn baálé Olúgún náà ìgbà wo ṣé àwọn náà tí ì tó jọba ni. ẹ má jà lọ bẹ́ẹ̀ ni mọ ibi tí ó jẹ bẹ́ẹ̀. tọ́ ẹ ti sojú abẹ́ǹkò nígbà tẹ́ sọ yìí pé òṣàjẹ́ ń pé méjì obìnrin kátẹ̀ wá gbà ìròyìn kan ń jẹrìí ọlọ́tún àti ẹ̀yin gẹ́gẹ́ tẹ́ ẹ jọmọ bíbí ìlú Ọ̀yọ́ ẹ ti gbọ́ ṣé lóòótọ́ ni wípé nígbà tí Ọ̀yọ́ ọ̀sìn yìí máa débi tí wọ́n wà yìí àwọn àgọ́ ọ̀já ni wọ́n níbẹ̀ yẹn. ṣé lọ́rọ̀ yìí ó máa ń fọ́ ní ìsinmi ó máa ń tẹ̀lé pa mi. lọ́nà wo. ó lẹ́sẹ̀ yọ ìtàn Abíọ́dún Àtìbà kúrò nínú tó wà nílẹ̀ sẹ́sọ̀ pé Abíọ́dún Àtìbà kì í ṣe ìran Ọ̀yọ́ tí ń bọ̀ látẹ̀yìnwá ni ṣé ó wọ̀ bọ́lá tókè ni ìran wo ló bí ṣé torí wọ́n migrate kúrò láti ibìkan síbòmíì sóhun ló yọ wọ́n pò pé wọn èsì Ọ̀yọ́ tí ń bọ̀ látẹ̀yìn abẹ́gbọ́ pé Ọ̀yọ́ tí ń bọ̀ látẹ̀yìn àwọn ọmọ wọn ń run tán yányán. Ọ̀yọ́ náà ni wọ́n ń pè é. ẹ má bínú sí Ọ̀yọ́ tí ń bọ̀ látẹ̀yìn látòrí Ọ̀rànmíyàn sí àwọn ọmọ yẹn ti run tán yányán kò sẹ́kù kankan. wọ́n run tán. kí wàá là ń dára wa láàmú sí kí là ń tara wa sí tí ọmọ mi ọmọ tèmi tó bá débò mi ọlá tán fẹ́ fún mi ni wọ́n fún bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ohun tèmi fẹ́ kẹ́ ẹ sọ. ọlá tí wọ́n lè fún Ọ̀rànmíyàn ni wọ́n fún Àtìbà Abíọ́dún Àtìbà. Abíọ́dún Àtìbà ṣé àwọn ará àgọ́ ọ̀jà sáwọn náà ń pe Abíọ́dún Àtìbà ni. ṣebí àṣẹ kan ló gbé Abíọ́dún Àtìbà níbẹ̀ náà láti Ògbómọ̀ṣọ́. nísìn ó ti yọ nínú ọ̀rẹ́ wọ́n wá bẹ́ẹ̀ ni lóòótọ́. wọ́n wá ní sọ pé bẹ́ẹ̀ wọ́n tẹ̀lé sí. ó ti tán. ibẹ̀ kan wọ́n ti ṣẹ̀ wọ́n wá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wíwá bẹ́ẹ̀ kan wá bẹ́ẹ̀ ọlá orúkọ tí wọ́n gbé bọ̀ ọlá ni wọ́n fi pé àwọn ọmọ ọba ló dé bẹ́ẹ̀ ni àwọn ọmọ Ọ̀rànmíyàn dé ilẹ̀ wọn jì wọ́n gẹ́gẹ́ bó ṣe wà pé àwọn ilẹ̀ Ọ̀rànmíyàn ló jogún lẹ̀. bó ṣe wá rí yẹn ẹ jẹ́ ẹ̀kọ́ kásáré dà ìfà ti jẹ ṣé ó wá jẹ kó jẹ́ pé nígbà tí wọ́n dé sílẹ̀ yẹn
tó jẹ́ wíyẹ pé Aláàfin Ọ̀yọ́ ló tún wá máa wá pàṣẹ pẹ̀lú gbogbo àwọn tó tún wà. ẹ má bínú màá bá yín sọ ilé àwọn ìlú tí àwọn ọmọ tó jẹ́ ọmọ Odùduwà tí wọ́n lọ tẹ̀dó sí wọn bá yàn mẹ́. bẹ́ẹ̀ ni wọ́n bá yàn mẹ́. kí ló dé tá à ń sọ̀rọ̀ báyìí ẹ já fi ọ̀tẹ̀ lẹ̀ èmi màá establish fact ni mi ò mọ ibi tí màá kú sí mi dẹ̀ mọ ibi tí wọ́n á sin mí sí kò lè ní kí n jà fún ilẹ̀ kankan gbogbo ilẹ̀ ló mọ́ fún èmi jọ tẹ́mi bá sọ pé yá mò ń lọ ìwà wọn ní ẹ torí ìgbà tó bá fẹ́ sìnkú ẹnìkan ó sọ pé kìnìkan I don't care èyí tó jàjù ni pé ká mọ̀ tún sọ ìtàn tí ó tún dá wàhálà lẹ̀ lọ́jọ́ iwájú torí ìtàn kan ló ń dá lọ gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni kò wọ́pọ̀ nínú ẹgbẹ́ mi tí ó sọ̀tàn pẹ̀lú ẹ̀mí ìwòtọ́ tá a jọ wá látọ̀yọ́ àwọn sásábẹ́ òwú. àwọn èèyàn tẹ̀ ń gbóṣùbà kárí fún yín gidi kan láti tó pé èmi eléyìí tèmi ń sọ yìí mo ń sọ kí àwọn tó kù ká lè di òótọ́ mú ká lè di òótọ́ mú ká lè di òótọ́ mú gbogbo àwa tá a wà ń bẹ̀ ni mo ṣe ń sọ tí mò ń sọ yìí. ọ̀dà ẹ jẹ́ wá bẹ́ẹ̀ ẹ mọ̀ yìí pé ẹjọ́ tí wọ́n gbé lọ ilé ẹjọ́ yìí abala méjì ni ìkíní lórí alága ọ̀jà àti àgọ́ ọ̀jà tí wọ́n fi jẹ lọ́la ìkejì lórí àgbélékè àwọn Ọ̀yọ́mèsì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn lọ́jọ́ kìíní àná tí wọ́n gbé gbogbo àwọn olóyè kódà kábíyèsí tó wà lórí àpèrè yìí náà ní Ìbàdàn àwọn náà fìgbà kan jẹ ọba tọjọba kó tó di pọ́ bọ́ sórí Olúbàdàn ó wá fẹ́ dọ́dọ̀ àwọn Ọ̀yọ́mèsì ní ìsìn wípé káwọn náà kán fún wọn náà ládé Aláàfin Ọ̀yọ́ ó ní rárá. sẹ́rí ọba tó bá gbọ́n kò ní dúró de ìjọba kó mú gbèsè yẹn wá ọba tó bá gọ̀ tó tó òṣọba tó gọ̀ yóò mọ̀ retí kíjọba ṣẹ̀ṣẹ̀ máa ti ọ̀rọ̀ sóun lẹ́nu nígbà tó ti rí báwọn ká ní èmi ni lẹ́sẹ̀kẹsẹ̀ lèmi náà kọ proposal sí state government pé àwọn Ọ̀yọ́mèsì nìyí o mo fẹ́ kẹ́ ẹ bá elevate wọn ẹ wo iyì tí ó wà lójú àwọn yẹn tí ọ̀rọ̀ kan bá fẹ́ ṣẹlẹ̀ lọ́la wọn ò rí pé kábíyèsí ló gbé wa débi olóore wa ni o ìtàn yóò sì máa lọ bẹ́ẹ̀ ni nísìnyí division àfẹ́ wáyé pẹ̀lú bí ṣe ń lọ division àfẹ́ wáyé pẹ̀lú bí ṣe ń lọ yóò sì le division àfẹ́ wáyé yóò sì le gan. ẹni rò pé division àfẹ́ wáyé àbó ti wáyé nítorí pé ó ti wọn gbangba ló gbé àwọn Ọ̀yọ́mèsì wípé kábíyèsí ò fẹ́ káwọn jọba. ẹ máa gbọ́ mo mọ̀ ìlú Ọ̀yọ́ tí mo ti wá mo mọ̀ ìlú Ọ̀yọ́ tí mo ti wá tó bá ní ọmọ ìlú fẹ́ràn ìlú rẹ̀ ọ̀gá ni wá. àrí iná pẹ̀lú bẹ́ẹ̀ náà a nífẹ̀ẹ́ ìlú pẹ̀lú àṣìṣe ọ̀pọ̀lọpọ̀ náà a nífẹ̀ẹ́ ìlú ẹ sì dúró. a nífẹ̀ẹ́ ìlú sátà ìlú wa gbogbo àwọn tẹ́ ẹ̀ sọ yìí gbogbo àwọn Ọ̀yọ́mèsì pátá wọ́n ṣe tán láti ṣe àtúnṣe eléyìí tó tọ́ àti eléyìí tó yẹ lórí gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ gbé tí Aláàfin fúnra wọn ẹ wò ó bá ń gbẹ́rù ní ọkọ̀ gbé o ní ọkọ̀ gbé kó tó tí bá ń gbẹ́rù bá ti gbé àwọn tó kù ọba gbé kí Aláàfin kọ́kọ́ jáwọ́ nú gbogbo àwọn nǹkan ẹnìkan pè mí ní àti Ògbómọ̀ṣọ́ láwọn wò mí lórí YouTube báwọn wá lọ wá mi lórí Google àwọn rí nọ́mbà mi pé kí n jọ ṣé mo súnmọ́ Aláàfin mi ò súnmọ́ wọn kódà àfojú kanra wa wọ́n lọ wọn rè inú fọ́nrán láti rí wọn yìnyín sì wá pé mo ṣe fẹ́ súnmọ́ wọn. ẹ ti sọ́ọ̀rì ẹ sọ. ṣùgbọ́n àtúnṣe tí wọ́n bá rí inú tí mò ń sọ kí wọ́n ṣe é kò sí kan tí mo fẹ́ gbà nù kí n súnmọ́ èèyàn èyí àwọn tí mo súnmọ́ sí mo ti ṣe dáadáa sí ṣé mo ti lè tẹ́wọ́ lọ́rùn wọ́n sì pọ̀ pé òun gbé kọ́ni wa òun bá wa sọ àbẹ́ ẹ̀kọ́ so kí wọ́n àwọn fẹ́ mọ̀ nílò àdúrà sí èyí tó bá jà tó ṣe kí bàbá wọ̀ wá dé kí wọ́n ṣe é tí bàbá wọ̀ wá dé bá ti sẹ́rí kò sí téèyàn bá dépò kí máa gùn yàn èmi níbi pé ipò Aláàfin ní gùn wọn ipò yẹn náà tóbi ẹ mọ̀ pé bọ́mọdé bá lu ẹ̀kọ́ àgbà àfi bẹ́ẹ̀ ni àfi. so bó ṣe rí ìwé mi rí pé ẹ̀kọ́ àgbà ń fi wọn tẹ́kọ̀ọ́ àgbà bá wá ń fi ni àáfẹsẹ̀ dilẹ̀ mú ni tí bàbá wa ò wá dé kán fẹsẹ̀ dilẹ̀ mú ẹ̀kọ́ àgbà yóò wá padà sinmi sí wọn láàmú á wá bá wọn láàmú. ẹ gba àwọn ọmọ Ọ̀yọ́ ẹ gbà wọ́n lámọ̀ràn ní bí ọ̀sẹ̀ mélòó kan kọjá tá a ṣe ètò ṣùgbọ́n mi ò lérò pé àmọ̀ràn yẹn wọ́n mú lò nítorí pé àwọn ọmọ ọba lára wọn ọmọ ọba bàbá wa Adéyẹmí ń bẹ́ẹ̀
kódà Teslim Ọwọ́adé àwọn náà ń bẹ̀ẹ̀ bí àwọn ọmọ ọba bíi 4 sí 5 kí náà ṣe. wọ́n gbé kábíyèsí Ọwọ́adé wọ́n gbé ọ lọ ilé ẹjọ́ fún alára wọn wọ́n ní àwọn fẹ́ kí ilé ẹjọ́ kí wọ́n dá kábíyèsí lọ́wọ́ kọ́ wípé ipò tí kábíyèsí wà ipò ńlá ni kó máa nójú ibi tí kábíyèsí máa lọ kó máa nójú ibi tí kábíyèsí máa tẹ̀ kódà tó bá pe ìpàdé lọ́balọ́ba gan kó nójú ìtí kábíyèsí máa lọ wípé kó má fi ipò yẹn kó má fi wọ́lẹ̀ fún àwọn. ọlámilábàrá ń dètí fẹ́ di wọ́n máa ń rí mú lọ́rọ̀ tó wà lẹ́wọ̀n wọn ò fẹ́ sọ pé kí kábíyèsí má máa sọ̀rọ̀ láwùjọ ni nítorí àwọn àṣìṣe kọ̀ọ̀kan ń jáde nínú àwọn gbólóhùn tí kábíyèsí máa ń sọ nítorí pé tán bá na máìkì sí kábíyèsí ní tí ń bọ́ sínú máìkì ó yàtọ̀ sí nǹkan táwọn ọmọ Ọ̀yọ́ ń retí kí ìtìjú ni mọ́ wàá bá a pọ̀ náà ṣe ń sọ pé kí wọ́n sọ fún kábíyèsí gan lọ́yẹ̀ wọ́n kọ̀wé sí ẹni tó jẹ́ mídíà èdè kábíyèsí kí yẹn náà. ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń bẹ nílùú Ọ̀yọ́ ni wọ́n mẹ́jọ yẹn lọ. ẹ mọ̀ kan bóyá wọn ò ní ìbásọ tó dán mọ́rán pẹ̀lú kábíyèsí. kí ló wá dé tó jẹ́ àwọn ọmọ ọba ọ̀ ní ìbásọ tó dán mọ́rán àwọn Ọ̀yọ́ Mèsì àníwọn ògúnrégé àwọn ọmọ ìlú wọn pín yẹlẹyẹlẹ díẹ̀ lára àwọn tó fẹ́ràn Aláàfin Ọ̀yọ́ fúnra rẹ̀ ṣùgbọ́n oníkálukú kàn ń ṣe níṣe pé ẹ má sọ̀rọ̀ sílùú mi ni. ṣé kì í sòótọ́ kan fún yín Aláàfin Adéyẹmí wọ́n enjoy extraordinary privilege. àbọ̀ wọn lọ ti jẹ ayé tàyín tó jẹ́ káwọn jẹ́ lẹ́sìn. wọ́n jẹ ayé wọ́n gbọ́n ọgbọ́n yẹn ó wà lára wọn Ọlọ́run sì rí i pé wọ́n gbọ́n èmi ọmọ bí wọ́n ti rí ọgbọ́n wọn tí wọ́n fi lè míngù láàrin ìjọba ilé ìjọba tìta tọ̀tún àti tòsì wọ́n gbọ́n táwọn ọmọ ilé tí wọn ò fi ní ìkórìíra sí wọn. ìròyìn pọ̀ tá a gbọ́ nípa Aláàfin Ọ̀yọ́ ńgbà kan wà láyé ṣùgbọ́n àwọn ọmọ Ọ̀yọ́ ò fi ìgbà kankan kórìíra torí pé Aláàfin ó dé wọ́n jẹ́ Aláàfin tó open sáwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ni wọ́n á pè wá jókòó àwọn àwà láàrin aráàlú bẹ́ẹ̀ni wọ́n bá travel tán dé wọ́n á jíyìn ó nígbà kan tí wọ́n parọ́ mọ́ Aláàfin pé wọ́n gbé gbòògì olóró ní 1998 bẹ́ẹ̀ni alẹ́ pátápátá l'Aláàfin dé wọ́n dẹ̀ pé gbogbo àwọn òru dúdú yẹn tẹ́lẹ̀ mọ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ Aláàfin tó òru dúdú yẹn ẹni ọba ìjọ wọn jàrọ tí mo pa ẹ̀ òru dúdú làwọn èèyàn ya wọn náà àfin tìlù tìfọn náà pàdé rẹ̀ tìlù tìfọn Aláàfin jábọ̀ lọ́rìn kẹwọn ní bó ṣe ríre ìròyìn wo lẹ fẹ́ sọ fún àwọn ọmọ Ọ̀yọ́ yẹn tó fẹ́ jọ wọ́n lójúmọ́. nígbà tí ọba wọn ti fà wọ́n mọ́ra. tó kí ọba Ọwọ́adé náà kí wọ́n gbèrú ìgbésẹ̀ yẹn àkọ́kọ́ nù tí ọ̀kọ́kọ́ ní dùn máwọn ọmọ Ọ̀yọ́ nínú ìjọ tí wọ́n ti sọ bẹ́yìn lẹ́jẹ̀ ọba tí agbára sì ń bẹ́ káwọ́ yìí ló ti yẹ kẹ́ ẹ bẹ̀rẹ̀ renovation tẹ́ ẹ bá fẹ́ ṣe nínú ààfin kẹ́ ẹ tún ṣẹ̀ṣẹ̀ mọ́ lọ jókòó síta ó tó sùn mẹ́fà ipò Aláàfin Ọ̀yọ́ kọjá ipò téèyàn fi ààfin lẹ̀ lọ ṣeré àwọn nǹkan kan bẹnu ààfin tí ọmọ mi sí yín bá yín sọ̀rọ̀ kọ́ yín lọ́gbọ́n kọ́ yín nímọ̀ kọ́ yín. àwọn ọmọ Ọ̀yọ́ sọ bẹ́ẹ̀ fún wa náà nítòótọ́ wọ́n ti rí ẹ ti jọ familiarize èmi yìí tanra mi òòsà ń bẹnu ààfin Ọ̀yọ́ tí sì ń dún tí wọ́n sì ń bára wọn sí ìfẹ́ mẹ́sìn tó gbàgbọ́ nù rẹ̀ yàrá deities tí wọ́n ń ṣe iṣẹ́ wọn dáadáa connectivity yẹn ò tí ì sí pẹ̀lú àwọn òòsà yẹn àti Aláàfin Ọwọ́adé kèésì. ó tọrọ lẹ sọ ó ní fa àwọn àléébù lọ́tún ló sì ti ṣẹlẹ̀ ó dìgbà tí ìbáṣepọ̀ yẹn bá tó dé ìjọ tó ọba ti já Aláàfin Ọ̀yọ́ ò lẹ́sìn mọ́ kó lẹ́sìn pọ̀ bá jẹ́ díákónì kó jẹ́ rẹ́fẹ́rẹ́ndì kó jẹ́ pope kó jẹ́ canon gbàgbé rẹ̀ ìwọ tó ti lè sọ pé mo gbà láti jẹ oyè yìí ó ti di ti gbogbo ìlú ìtàn sínú àfi kó o ṣe kó o lè bá a rí ìlú tó kọjá ní ìsìn tí ìròyìn pàlàpàlà ọrùn ta la fẹ́ tò sí. ọrùn Aláàfin náà ni. ti bọ́ọ̀nù wọn ni. a jẹ́ pé nítorí mo náà fàánà àti wọ̀lú Ọ̀yọ́ ní ọdún tó kọjá tí mo ń béèrè lọ́wọ́ yẹn pé tá a lè wọ ààfin ní kábíyèsí kò tí ì gbé inú ààfin inú ẹ́stéètì wọn ni wọ́n ń gbé inú ọmọ Ọ̀yọ́ náà dé bọ́n ṣe ṣàlàyé fún mi gẹ́lẹ́ òun náà ni ẹ̀yin náà ṣàlàyé fún mi. ṣé wàá fẹ́ sọ pé a fẹ́ lọ kí kábíyèsí kọ́ wá jẹ́ stéètì láti máa lọ kí wọn wọ́n ti kó sáàfin ní ìsìn ṣùgbọ́n kò já mọ́ ọkàn wọn. ìgbà tí kinní yẹn ti ṣe kinní gan náà làwọn yẹn wọ́n kó sáàfin. Aláàfin ń bẹ láàfin àlè lọ kí. so àwọn nǹkan yẹn ó pọ̀. mi ò fẹ́ kí á dá àwọn èèyàn wa lágara jù tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yìn ń wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV ẹ má gbàgbé láti bá subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV
ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú bí kábíyèsí ọba aláàfin Ọ̀yọ́ ọba Ọ̀wádé tí wọ́n fi wọ́ gómìnà Ṣèyí Mákindé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n wọ́n wọn lọ sí ilé ẹjọ́ yẹn Supreme Court tó jí ṣùgbọ́n tán ní kí gómìnà Ṣèyí Mákindé ó dáhùn sí ẹ wọ́n ṣàwọn wọ̀nyí ṣe bí ilé ẹjọ́ náà ní ṣe gómìnà tí máa lọ dáhùn àbíjọ́ máa text message sí wọn ní ilé ẹjọ́ náà lọ máa ti lọ dáhùn gbogbo ẹjọ́ tí wọ́n sì fẹ́ dáhùn yìí náà èní yìí ni àmọ́ bí ẹjọ́ òun náà ṣe kú sí nítorí pé ọ̀la ni wọ́n gbadé ní àgọ́ ìjà. adé o kí n sọ pé adé falẹ̀ ni ó ti jẹ́ kọ́tì kan jáde pé káyé parẹ́ kò pọ̀ yọrẹ́ ó gbòòrò Ọ̀yọ́ sí. ìtẹ̀hún tó wà nílẹ̀ náà ni ẹgbọ́n ní ọba yìí wọ́n ti fún ọ ní lẹ́tà ìpínkọ́ ìjọba ìpè ọba Adéyẹmí ọba Lámídì ló dáwọ́ rẹ̀ dúró. kódà wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ lọ́dún 2017. kí ló wà dé. gbogbo nǹkan yẹn a nílò láti ṣiṣẹ́ lé lórí bó ṣe tọ́ àti bó ṣe yẹ kí Aláàfin Ọ̀yọ́ kán gbégbèsè. torí mo fẹ́ kẹ́ bá mi ṣe àmọ̀ràn yẹn ohun tó ní ṣe tó máa kan ti ọlọ́jà ti àgọ́ ọ̀já ti Ọ̀yọ́ Mèsì ti gómìnà Ṣèyí Mákindé ẹ dẹ̀ mọ̀ pé Basọ̀run sọ gbólóhùn kan wípé gómìnà Ṣèyí Mákindé Ọ̀wádé tó fi jọba yìí ipò fúnra rẹ̀ yóò kábàámọ̀. sẹ́rí bọ́mọdé bá ń gégi lóko àgbà ni ó mọ ibi tí ó wó sí ó máa ń ré sí tẹ́gẹ́t nígbà yẹn àwọn ti mọ̀ kí dẹ̀ ṣe pé wọ́n mọ̀ òye wọn gbé tó ní Basọ̀run Ọ̀yọ́ àgbà ni àgbà ni o gbogbo agbára tí Aláàfin Ọ̀yọ́ ní àwọn náà fẹ́ẹ́ ní tó súnmọ́ bẹ́ẹ̀ni tá a bá ń sọ nípa ìjìnlẹ̀ agbára bẹ́ẹ̀ni so wọ́n ti rí gbogbo ìtọ́gán sọ wọ́n náà sọ pálàfin bá ń jẹ ọjọ́ ń tọwọ́ bọ náà àwùjọ jẹun ni wọ́n ti rí kí wọ́n tó sọ tí wọ́n sọ Ṣèyí Mákindé ni ọba wa gbìyànjú kó ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ Ṣèyí Mákindé ni ọba gbìyànjú kó ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ eléyìí ọba mú ìrànlọ́wọ́ tààrà bá ìpínlẹ̀ Ọ̀yọ́ lásìkò ni wípé bàbá o kí lẹ rí tẹ́ fi sọ ọ̀rọ̀ tẹ́ sọ yìí àwọn wa ti ba Aláàfin wọ̀ wípé bàbá wọ wá dé o àpèrè tẹ́ fẹ́ bọ́ sí yìí o wọ́n ní ká ṣọ́ra pẹ̀lú yín o kí ni àwọn nǹkan tí ẹ rò pé ẹ lè ṣe sí kó tó di pẹ́ di ọba. ẹ mọ̀ pé gbà yẹn náà ọ̀rọ̀ àwọn Ọ̀yọ́ Mèsì àti ìjọba ọ̀rọ̀ wọn ò wọ̀ ọ̀rọ̀ wọn ò wọ̀ àti ó wọ̀ àti kò wọ̀ ẹni tí ò fẹ́ kí lu olóko mi lábẹ́ òun ó ní ìgbésẹ̀ tó tọ́ ni. tọ́